A kú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ bá ti láǹfààní láti máa wò wá ní ìkànnì Hajara Malifa TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Èdùmàrè. Lágbára Ọlọ́run bá ní fi tiwa ṣe tẹlòmíì lọ́la ìjẹ́kan ṣoṣo Ọlọ́run. Ẹ jẹ́ kí n máa gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ń ṣe lóòrèkóòrè láti lè jẹ́ kí ìpínlẹ̀ Èkó kó jẹ́ ibi tí ó dùn gbé fún gbogbo àwọn èèyàn tó wà níbẹ̀, pàápàá àwọn arìnrìn-àjò. Lábẹ́ ọ̀gá yányán ni ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CP Ọlọ́rundáre Jimoh kí máa fi hàn kí gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ sòǹgbè tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ ìṣàkóso CP Ọlọ́rundáre Jimoh Moshood wípé wọn kó iṣẹ́ takuntakun. Ẹ jẹ́ n fi yà lẹ́ka ilé tó jẹ́ iléeṣẹ́ alukoro ní ìpínlẹ̀ Èkó kí máa kí CSP Benjamin Hundeyin àti àwọn tí wọ́n jẹ́ sòǹgbè wọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀, kí máa fi hàn kí ẹni tó jẹ́ igbákejì alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó náà DSP Babáṣèyí bí Olúwaṣèyí. Mo kí yín dáadáa pé kú ìgbìyànjú àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn, pàápàá ẹ̀ka tó rí sọ̀rọ̀ iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ní ìpínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ẹ̀ka tó rí sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí ìyẹn ìwà ọ̀daràn tó bá ṣẹlẹ̀ nílé tá a mọ̀ sí homicide section. Wọ́n mà ti rọ́wọ́ tó ẹnìkan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Abubakar Ilyasu eléyìí tí wọ́n ní ó ṣekú pa obìnrin kan ọmọ ọdún márùndínláàádọ́rin ìyẹn Mrs Jane Okoye eléyìí tí wọ́n ní ó ṣẹlẹ̀ ní ọjọ́ kejì oṣù kẹrin ọdún 2025 ìyẹn ní orílẹ̀ Ìgànmú ní ìpínlẹ̀ Èkó. Ní ìbámu pẹ̀lú iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ṣe, ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú níléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n máa ṣe láti rí dájú wípé wọ́n rọ́wọ́ tó ọkùnrin náà eléyìí tí ó jẹ́ afurasí apànìyàn àti ọ̀daràn yìí tó ń porúkọ rẹ̀ ní Abubakar Ilyasu yìí. Wọ́n ní ìbámu pẹ̀lú iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ṣe, wọ́n padà rí Ilyasu yìí o pẹ̀lú ọkọ̀ Toyota Sienna eléyìí tó jẹ́ ti olóògbé ìyẹn obìnrin Jane Okoye yìí. Wọ́n tẹ̀síwájú ìròyìn yìí, wọ́n ní ẹ̀ka tó rí sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí ní ìpínlẹ̀ Èkó ní agbègbè Yaba yẹn State Criminal Investigation Department Yaba ló jẹ́ wípé wọ́n ti ṣiṣẹ́ ìwádìí eléyìí tó láàmìlaka lórí ìgbésẹ̀ eléyìí tí Ilyasu yìí gbé láti ṣekú pa ẹni tí ó ní ọkọ̀ yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn náà síwájú sí i, wọ́n ní wọ́n rọ́wọ́ tó ẹni tó jẹ́ afurasí ọ̀daràn yìí lẹ́yìn ìgbà tó sá lọ yẹn sí ìpínlẹ̀ kan eléyìí tí ó jẹ́ Anpa ní ìpínlẹ̀ Kogi pẹ̀lú ọkọ̀ eléyìí tó jẹ́ ti olóògbé náà. Ibẹ̀ ni wọ́n ti gbé padà wá sí ìpínlẹ̀ Èkó. Ọlọ́run bá kó jọ nínú àánú ẹ̀ kó má ṣe ẹrù tèmi tí lẹ́rù olè. Nínú ìfiléde ilé tí wọ́n fi léde yìí, wọ́n jẹ́ kó yé wa wípé Abubakar Ilyasu ló jẹ́ pé ní ọjọ́ kejì oṣù kẹrin ọdún 2025 òun ni ó lọ sí ilé obìnrin tó jẹ́ Jane ní agbègbè Ìgànmú orílẹ̀ Ìgànmú ní ìpínlẹ̀ Èkó nílé rẹ̀, tó jẹ́ pé ó sì fi tipátipá wọnú ilé náà tó fi dá ẹ̀mí obìnrin náà légbodò. Gbogbo ìgbìyànjú láti gbé obìnrin yìí lọ sílé ìwòsàn gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ìyẹn CSP Hundeyin Benjamin bó ṣe fi ọ̀rọ̀ náà léde wípé wọ́n gbìyànjú láti dóòlà ẹ̀mí ìyẹn abilékọ eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Jane yìí, ṣùgbọ́n ẹlẹ́mìí padà gbà á látàrí iṣẹ́ ọṣẹ́ eléyìí tí Abubakar Ilyasu tó ti ṣe. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n wá fi ń dá gbogbo ẹni tó jẹ́ olùgbé ìpínlẹ̀ Èkó lójú wípé kí wọ́n sùn kí wọ́n ọrùn wọn ní mímí kan ò lè mì wọ́n àti dúkìá wọn níwọ̀n ìgbà tí àwọ̀ tó bá jẹ́ ará àdúgbò bá ti tètè ń kẹ́fí ohunkóhun tí wọ́n sì ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó eléyìí tí ẹni tó jẹ́ ọ̀gá yányán ní ìpínlẹ̀ Èkó ìyẹn CP Ọlọ́rundáre Jimoh Moshood tó ti ní kí wọ́n fi léde fún gbogbo aráàlú láti fi ìtónilétí fi tó wọn létí. Ẹ jẹ́ kí n máa gbóríyìn fún nǹkan ọlọ́pàá eléyìí tó jẹ́ ti ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti lè jẹ́ kí wọ́n rí ẹni tí wọ́n porúkọ rẹ̀ ní Abubakar Ilyasu yìí mú látàrí iṣẹ́ láabi eléyìí tó ti ṣe. Mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó má ṣe tèmi tiyín ní àríkọ́gbọ́n bí kò ṣe àwòkọ́ṣe rẹ̀. Ọlọ́run má fi kó tó yá pa wá o, kó má jẹ́ ká wà bí aláìsí làdúrà wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí a darapọ̀ mọ́ ẹ subscribe sí ìkànnì yẹn on notification button, ẹ like, ẹ comment, ẹ bá wa share. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Arúgbó pọ̀ lọ́wọ́ yín o wípé ẹ̀yin ni ẹ̀ ń jẹ́ kí inú wa dùn láti padà wá
ó yá ẹ jẹ́ á pàdé ní comment section kí lójú ìwòye yín àti wípé ipa tí iléeṣẹ́ ọlọ́pàá ń kó yìí kí lẹ fẹ́ sọ nípa ẹ̀. Ẹ ṣé.